ọmọ Yorùbá Adupe o, ìròyìn ayọ̀ lélẹ́yìí láti ẹnu bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè Stephen àti bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabari ká ní àárín ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́ bàbá ti pàṣẹ ọmọ Yorùbá bàbá ti pàṣẹ kí làṣẹ tí wọ́n pa mo fẹ́ sún àwọn nǹkan bíi márùn kan tí wọ́n ní ká jẹ́ kẹ́yìn ọmọ Yorùbá gbọ́ ìyá alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì mo tún fẹ́ sọ̀rọ̀ lórí bí àwọn arẹwà ṣiṣáyé wọ́n yàn jáde lẹ́yìn tí Chief Sunday Igboho sọ̀rọ̀ after tí bàbá wa Ọláyọmí Kóìkì tí wọ́n break information breaking news fún wa ní olórí burúkú àwọn Fúlàní lọ́ba tún sáré jáde gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ kódà wọ́n jáde with video evidence tí ò ṣe ṣeré ni o. Now number one alákọ̀ọ́kọ́ àwọn bàbá wa méjèèjì wọ́n ní ká kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé wípé ẹ ṣe ẹkú àdúrótì akú ọmọ ènìyàn ṣe akú ìwọ ọmọlúàbí wù wọ́n ní ká kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé wípé happy new year pé lágbára Ọlọ́run ọdún tó ń bọ̀ a máa ṣe nínú ọlá nínú ọ̀la nínú ìfọ̀kànbalẹ̀ ní orílẹ̀ olómìnira ilẹ̀ Yorùbá gbogbo ti jẹ́ tọ́lọ́run. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́kejì bàbá wa Chief Sunday Igboho wọ́n ní ká sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé wípé digbídigbí láwọn sì wà ní Yorùbá nation. Wọ́n ní ká sọ fún yín wípé àwọn dẹ̀ tún máa ṣe ju ìtàwọn ti ṣe sẹ́yìn lọ torí pé kí ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ oríṣiríṣi ètò tí ń lọ lórí bí a ṣe máa ṣe peaceful rally. Wọ́n tún ní ká sọ fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ̀yin tó jẹ́ pé ẹ ti rò pé Yorùbá nation ti kú tàbí àwọn tí wọ́n ti parọ́ fún yín wípé olóṣèlú ló ń ṣiṣẹ́ fún tẹwá torí ẹ̀tẹ̀ bínú àbí kankan. Wọ́n ní ká sọ fún yín wípé Yorùbá nation no going back. Tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ gbogbo wa náà la mọ̀ pé lóòótọ́ ni Chief Sunday Igboho àti bàbá Professor Banji Akíntóyè ọmọ àlè ọmọ Yorùbá nìkan ló máa sọ pé àwọn bàbá yẹn pé because mi ò rò pé ó lẹ́nìbọ̀dì tí bàbá ti gbé fóònù tí wọ́n pè rí pé ẹ fáwọn olówó torí àwọn jà fún Yorùbá nation. Mi ìdẹ̀ rò pé ó ní ẹni audio tàbí fídíò tẹ́nì kankan ní lọ́wọ́ níbi tí bàbá wa Professor Banji Akíntóyè àti Chief Sunday Igboho ti ń béèrè owó lọ́wọ́ àwọn èèyàn tàbí àwọn olóṣèlú náà tí ilé oge tó ge jẹ àánú wa ló ń ṣe àwọn bàbá yìí. Bàbá wa Professor Banji Akíntóyè bàbá 90 àánú àwa ọmọ Yorùbá ló ń ṣe wọ́n. Tí ó bá ṣe pé àánú àwa ọmọ Yorùbá ń ṣe bàbá Akíntóyè kí ni bàbá Akíntóyè fẹ́ tọ́lọ́run tí ṣe fún wọn. Wọ́n ti bímọ tó ń bímọ wọ́n ń lọ lóyìnbó bẹ́ẹ̀ ní lọ sọ́jà ni. He retired wọ́n retire ní Amẹ́ríkà bàbá ń gba good retirement gbogbo owó tí wọ́n tún rí nínú retirement wọn orí movement yìí ló ń dá sí wọ́n fi finance Yorùbá nation táwa mọ̀ tí ò ṣe pé wọ́n sọ fún wa tí àwa mọ̀ tí a fojú wa rí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín they are not being paid by anybody. Kódà bàbá wa Chief Sunday Igboho náà kọ́ àìmọye àwọn nǹkan tí bàbá yẹn tó ẹ pé wọ́n ti ṣe táwa gbọ́dọ̀ mọ̀ pé ọ̀gá nìyá múdà. These people are not employed by anybody. Bá a ṣe jọmọ bẹ́ẹ̀ bí gbogbo wa ṣe jọmọ Yorùbá bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wa Chief Sunday Igboho náà ṣe jọmọ Yorùbá. So anybody tó bá rí pé ohun táwọn bàbá yìí ṣe kò tẹ́ òun lọ́rùn òun kọ́ lè jáde tàbí kó gbé bàbá yìí jáde àwa máa tẹ̀lé ibi mo fi yẹn kún un kò sí lára tí wọ́n rán wa o. Wọ́n ní rálì máa bẹ̀rẹ̀ lóní pẹrẹun tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àwa ọmọ Yorùbá á ti gbáradì fún. Bẹ́ẹ̀ ni torí àwọn ọmọ Yorùbá àfìgbà kọ̀ọ̀kan túra lẹ̀ àṣẹ ni gbogbo èèyàn ń retí. A dẹ̀ ti gbọ́ báyìí nísìnyí pé rálì máa wáyé láìpẹ́ yìí torí pé kí ni bá ṣe sọ pé a fẹ́ gba Yorùbá nation àwa ò sọ lórí ahọ́n
àwa ò sọ nítorí pé a fẹ́ trend for some time, no, àwa fẹ́ fi legacy tó dá sílẹ̀. A fẹ́ jẹ́ káwọn ọmọ tá a ti bí báyìí àtàwọn tá ì tí ì bí àti ìtàwọn tá a bá bí máa bí tó tún máa bí kọ́ lè ní ọjọ́ iwájú tó dá nílẹ̀ Yorùbá. Òun nìjà táwa ń jà. A lè sọ fún yín pé Tinubu kì í ṣe ọ̀tá wa. Gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọ́n ń ṣe ọ̀tá wa. Àkọ́jọ ní agreement kan náà ni. Nǹkan táwọn believe in àwọn ò believe nínú ẹ̀ tó yà mọ̀ pé kò lè work. Tẹ́ bá dẹ̀ wò dáadáa gbogbo àwọn nǹkan tá torí ẹ̀ ń pariwo pé a fẹ́ pín kò tí ì sí ẹyọ kan ṣoṣo nínú ẹ̀ báyìí tó ti rí solution. Tábà sọ pé a lè torí ẹ̀ pé ká má pín mọ́. Ẹ wo level of insecurity. Look at the level of insecurity. Ẹ wo tó ṣẹlẹ̀ Ìbàdàn. Ẹ wo àdúrà àwọn ọmọ tí wọ́n kú. Inú mi dùn pé nǹkan tẹ́mi rò náà ni bàbá Fálànà padà sọ tí wọ́n náà ọlọ́pàá ló jẹ̀bi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tó bá máa sọ wọn á lọ́lọ́pàá ò jẹ̀bi o torí pé kí ni 8 o'clock lọ ní kó wá nílùú tó lọ́ba tó níjòyè irú nǹkan bẹ́ẹ̀ yẹn fẹ́ ṣẹlẹ̀ tàbó tí ń ṣẹlẹ̀. Ẹ má jà tọra wa, police are everywhere. Ẹ ti rí èrò tó tó bẹ́ẹ̀ yẹn látago 5 láì ṣe pé wọ́n pè yín gan, responsibility ọlọ́pàá ni láti lọ bẹ̀ àti maintain law and order. Ṣùgbọ́n mi dùn pé bàbá Fálànà wọ́n fá ọ̀rọ̀ yẹn jáde. Tó bá dìbò mọ́ kọ́kọ́ sọ ní mo kórìíra ọlọ́pàá Nàìjíríà ni mo kórìíra kinní kan ni. Bàbá Fálànà sọ àwà wọ́n sọ wípé Nigerian police làwọn blame. Wọ́n sọ jù bẹ́ẹ̀ lọ but èmi expatiate ẹ̀ fún ìmú analyze wípé ìdí tí wọ́n yẹ sọ bẹ́ẹ̀ ni pé ẹ lọ wo gbogbo working country ibi tí èèyàn tó ti ju 5 ló bá ti pé sí ọlọ́pàá máa dé bẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀sì anywhere in the world. Bóyá accident ni bóyá anything ni tó bá ṣẹlẹ̀ ọlọ́pàá máa dé bẹ̀ with immediate effect. The country is not working. Àyàkọ́tà sọ nìyẹn ìlú yẹn ò ṣiṣẹ́ láṣẹ ní kẹjájọ sowọ́pọ̀ kájọ gba òmìnira fúnlẹ̀ Yorùbá. Mo fẹ́ play fídíò kan fún yín. Ọmọ Yorùbá èmi ń sọ fún yín wípé gbogbo wa la máa gbọ́ ìròyìn ayọ̀ finally láìpẹ́ yìí torí level tí àwọn bàbá wa Professor Banji Akintoye tí wọ́n fi ń ṣiṣẹ́ level táwọn bàbá yẹn fi ń ṣiṣẹ́ ó high débi wípé wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá wípé torí pé a ò gbọ́ kankan lórí social media ká má rò pé bóyá iṣẹ́ ò lọ o gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ fún yín wípé àwọn bàbá yẹn ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bẹ́ẹ̀ ni they are working very hard for the realization of Yorùbá nation ká lè regain freedom wa. Ẹnìkan wá ju fídíò kan sí mi. Nígbà tí mo rí fídíò yẹn inú mi dùn ayọ̀ mi kún nítorí wípé ibi tí a fẹ́ gbégi sí igi ti lálẹ́ wù bẹ́ẹ̀ fúnra ẹ̀. Mo ń bá yín sọ̀rọ̀ yìí àwọn Arewa forum tó jẹ́ northern leaders wọ́n ti ti ẹnìkan jáde allegedly bá ṣe gbọ́ pé àwọn náà ti jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ wípé àwọn ará bí wọn kì í ṣe ìkan lẹ́yìn ara wọn. Wọ́n ti ẹni yẹn jáde. Kí lẹni yẹn sọ? Ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ pé àtíṣà lájẹ̀. Ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ sẹ́. Ẹnu ẹ̀ lẹ ti máa gbọ́ torí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò ń dùn lẹ́nu tèmi. Tẹ́ bá wò dáadáa mi ò tí ẹ̀ mi ìwé ẹjẹ́ ẹlẹ́jọ́ mi kò sí kan tó kọ́ mi. Ohun tí mo gbé dání gan ó ká mi láyà kọjá kí n tún sọ pé mo tún fẹ́ máa tọ́ lọ́wọ́ àpọ̀ tí ò sọnù. Bóyá nítorí ẹ̀gbọ́n lọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe nífẹ̀ẹ́ mi nínú àwọn tàjọ wà tó yẹ jẹ́ pé because they knew I will never dance to their tune. That is it. And that's me. Now, mo fẹ́ play video yẹn fún yín kí gbogbo wa jọ gbọ́ video yẹn sí ti. Kó má dàbí pé máa ti irú ẹ̀ ti pọ̀ jù kìnìkan igbá kan àwo kan play ẹ̀ fún yín sí. Ẹ̀ tí fún mi nǹkan ọdún ẹ̀yin èèyàn wa ẹ̀ tí fún mi ní nǹkan ọdún ẹ̀ tí fún mi nǹkan ọdún kẹ̀lẹ̀ má gbàgbé equipment tí mo ní a ní ìdáhùn ẹ fún wa support. Ẹnìkan kọ́ sí comment section níjẹta ẹnìkan náà tún kọ́ lánàá pé mass b ó ti máa ń pẹ́ kó tó pé àwọn details ẹ̀ àti ẹ̀ ní mọ̀ gan. So fún díẹ̀ yìí màá sáré pé
account details mi kó tó di pé mo play video yìí fún wa so that kò ní sí distraction 021 41 68704 021 41 68704 ní GTB Williams Olúwatósìn. Now ọmọ Yorùbá ẹ já jọ gbọ́ fídíò yìí. Nígbà tẹ́mi gbọ́ inú mi dùn ayọ̀ mi kún. Mo rí pọ́lọ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti wà lójú iṣẹ́. Ọlọ́run Olódùmarè ti wà lójú iṣẹ́ torí pé kí ni àwọn tí wọ́n ń yarí wípé láéláé sẹ́ẹ̀ Nàìjíríà ò ní pín àwọn fún ara wọn nísìn nítorí pé wọn ò rí Tinubu control, nítorí wípé Tinubu ti ṣẹ́ gbogbo ìyá apá wọn. Wọ́n wá ní ní báyìí kọ́ o àwọn máa lọ ní pé lílọ nìkan ni solution tó wà lójú àwọn táwọn rí táwọn dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ ṣẹ̀rí bẹ́yẹn ó ṣọ̀kì yín ó ṣọ̀kì mi náà gbà tí mo rí. Nígbà tèmi náà rí fídíò yẹn mo wò pé àbí mò ń lálàá yìí. Mo tún lọ sí kíṣìn mo bu omi mo wọn síra mi lójú pé kí ló ń ṣẹlẹ̀. Mo tún lọ báyàwó mi nílé pé wá ṣé mò ń sùn àbí ṣé kankan ò tí ṣọ̀tá bó kò ṣe mí. Ìgbà ẹni mo tó wá gbà pé àwọn lọ sọ̀rọ̀ ìlú ìtọ́ ẹ̀jẹ̀ pílẹ̀ ọ̀rọ̀ yẹn kí o gbọ́ àdúgbò. Ọmọ Yorùbá nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà mí. Lẹ́yìn tí bá play fídíò yìí tán màá wá play àwọn ọ́díò kan tó jẹ́ wípé ó ṣe kókó ó ṣe pàtàkì fún gbogbo ìran Yorùbá. Now ẹ jẹ́ sáré gbọ́ fídíò yẹn pápá torí kò sáàpò àṣẹ kúkú ìpèrè ó yẹ já gbọ́. Arae náà Haúsá ló fi sọ èmi máa sọ tó wọ̀n fún yín tó bá sọ tán. Ina da masu ra'ayin nawa kasar nan ta rubu a raba ta kawai a ra'ayina da masu ra'ayin nawa kasar nan ta rubu ṣẹ́rí sáì tó ṣe yẹn gbogbo alamọ̀ pé kí wọ́n tún nǹkan ká ló ń jẹ́ bẹ́ẹ̀ disintegrate. Alábàṣí arabata olúwa sọ̀rọ̀kí náà sùn bẹ́ẹ̀ sọ̀rọ̀kí náà sùn mú sùn ní ìdòkí náà wallahi wani shi ne solution. Arabata kasar wannan shi ne ra'ayin mu arabata su ci masu mamai din ne abai mu da shanunmu abai mu da wakenmu abai mu da gyaɗanmu abai mu da shinkafanmu abai mu da dawanmu abai mu da geronmu. Wọ́n ní kò sí ọ̀ṣun máa pọ̀ kó tó di pé máa continue ọdún yìí kó má bàa gòjù torí èmi ti gbé fẹ́ tó gba Haúsá. Wọ́n ní bàbá yìí sọ wípé ká pín ní solution pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí lẹ́yìn ká pín pé tẹ́lẹ̀ àwọn Haúsá làwọn sọ pé àwọn ò pín pé but pẹ̀lú kan tó ń ṣẹlẹ̀ sáwọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn rẹ́dí àti pín táwọn dẹ̀ máa lọ tí wọ́n bá fà wọ́n lẹ̀. Now bàbá yìí ní oúnjẹ ò dà wá pọ̀ no kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrúkọ ó lórúkọ ò dà wá pọ̀ oúnjẹ ò dà wá pọ̀ ìṣesí ò pa wá pọ̀ ẹ̀sìn ò dà wá pọ̀ nǹkan kan ò dà wá pọ̀ pé tá bá lọ wo máàpù gan pé Ọlọ́run ti pín wa ṣe ìpàdà bùsì láwọn arábí ṣèbí wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn òmò tẹ́lẹ̀ bọ̀ nígbà tí bàbá Tinubu náwó gan ẹ̀pọ̀n wọn tẹ́pọ̀n wọn fẹ́ fọ́ sí bàbá Tinubu lọ́wọ́ wọ́n pariwo fún ìpínyà ṣe ìpọ́lọ̀ ń tóbi nígbà bí wà ibi tá a fojú sí ọ̀nà a máa gbàbẹ̀. Yorùbá ti parí ọ̀rọ̀ Yorùbá ní ìkò ẹ̀kọ́ funfun a máa jáde láti inú kòkò dúdú abẹ́ ti kíkọ́ sí ẹ̀kọ́ rí nínú kòkò dúdú kó wá jáde as black àbí ẹ ti rí adìyẹ kó yẹn rí dúdú rí ó ṣèwò ìṣà kò ní rí bẹ́ẹ̀ kò tí rí bẹ́ẹ̀ rí kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ ẹ̀dá máa gbọ́ lọ máa ṣe. Ku je ku ci pejina. Araba kasar wannan shi ne ra'ayin mu arabata. Su ci masu mamai din ne. Ṣé ń gbọ́? Abai mu da shanunmu, abai mu da wakenmu, abai mu da gyaɗanmu, abai mu da shinkafanmu, abai mu da dawanmu, abai mu da geronmu. Ku je ku ci
ku je ku ci ɗaya ku je ku ci a raba ƙasar mu san wa mu dan baka shida musulunci ba wata shegiya Ngozi ko Deborah da za ta zo ta disirara. Orúkọ kọ̀ọ̀kan ò pa wá pọ̀ kẹ́ understand ó ń sọ àwọn nǹkan tó jẹ́ pé kò tiẹ̀ tí a fi dè tí ò fi jọra wọn. Suke rinin mamanta a waje da bata tarbiyyar ƴaƴanmu da bata ba shi ne da ta haka da sunan constitution ya bada right babu wannan a rabu kawai wallahi da buwan kasar shi ne alheri ga musulunci ga musulmai wallahi tallahi shi kuma shi ne munafukan cikin da su kara bayyana mu gano su ko kudu ko arewa wallahi a raba ta domin ba za mu yarda ana kashe mana yan uwan musulmi ba mu kuma su suna zaune a nan lafiya ba zai yi ba gwamnati ki take nan ba za mu yarda ba ba za mu yarda a kashe mutane musu suna zaune a lafiya suna ɗaya mata tattalin arzikin kasa ba za mu yarda ba wannan ba an fito wajen red line ba za mu yarda wannan bai da gaskiyar magana ba za mu yarda ba yawwa ko da a yi stopping ko kuma a yi yaƙi wannan shi ne gaskiyar magana. Now tí gbọ́ kankan mo kàn ní kí n kàn sí play lè fún yín ni now èmi ti gbé fídíò yìí fáwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n dẹ̀ mọ́ra wọn rí tí mo mọ̀ nínú àwọn ọmọ Yorùbá wa tí wọ́n gbá Haúsá mo sẹ́ǹdẹ̀ sọ tó gbé nílẹ̀ Haúsá wọ́n ní nǹkan tí bàbá yẹn ń sọ ni wípé kò sí nǹkan kan tó fi jẹ́ ká jọ wà papọ̀ tí èmi náà ti sọ díẹ̀ lára ẹ̀ wọ́n ní kò sí kankan tí a tiẹ̀ tó jẹ́ ká fi jọ wà papọ̀ pé because ìgbésí ayé wa ó yàtọ̀ ìṣesí wa ó yàtọ̀ ìjọmọ ènìyàn wa ó yàtọ̀ lọ́dọ̀ tiwọn ní ọ̀dọ̀ tiwa lọ́hùn àwọn máa sọ pé tá a bá ń jà bí ká kú kọ́ tá a bá jà kọ́ parí ẹ̀ fún wa kí àlàáfíà máa jọba lọ ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwọn téèyàn méjì bá ń jà ẹnìkan gbọ́dọ̀ ṣé ẹ̀yin náà rí ìgbésí ayé ẹranko ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa kó tó di pé màá play àwọn ọ́díò yìí ó wà very important o ẹ já díẹ̀ ká ìpolówó ọjà pàṣẹ ọba wa ṣí ẹ̀ nínú ìgbìmọ̀ báyà. Láàlá bitter tea ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì yágàlù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Láàlá bitter tea yóò bá wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ Láàlá bitter tea òun ni kẹ́ ẹ gbẹ́lura láti wáyé gbòógì Láàlá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Láàlá bitter tea gbẹ̀rura kò rí yàtọ̀ bẹ̀rẹ̀. now ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa Láàlá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ṣe gbòógì bí àkọ́mọkùnrin yẹn kéré o fẹ́ ṣe sí sáìsì tó fẹ́ tí ò ní ní side effect o fẹ́ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n àdójù wà pẹ́lórí ẹ̀ wà they deliver all over they supply all over the world bóyá o ní heart problem liver problem prostate cancer any type of àrùn ẹ pè Láàlá bitter tea àti ráwọn èèyàn tí wọ́n ti pè tí wọ́n ti dúpẹ́ àti rẹ́ni tó ní cancer tí wọ́n ní kò sí ọ̀tọ̀ sọ ní medically kó máa ṣe transplant tradomedically wọ́n dẹ̀ ilẹ̀ so èmi lè fọwọ́ wọn sọ̀yà now back to our issue mo ní mo fẹ́ play audio kan fún wa yes I'm gonna play it but kí n tó play ẹ má gbàgbé ẹ support Masbi TV àwọn equipment ta ni a need desktop mixer router studio table camera
dúró oríṣiríṣi ìkọlà need ẹ support Mass B a lè sọ fún yín pé níbi tá a wà yìí ó ti léwu díẹ̀ fún mi kí n má sọ pé fún ọ̀tá mi mo lè má fi gbogbo ẹnu sọ̀rọ̀ kẹ má wò mí níyàn ẹ support ọmọ yín Mass B TV odò àgbo àpò nìgbé ọ̀dàlẹ̀ now ẹja bẹ̀rẹ̀ sí ní play ọdún yìí ó mà ṣe ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa dún ká máa yọ̀ torí pé àwọn tó lọ ń fi ṣe gàrí tí àwa ọmọ Yorùbá àwọn tó ní ìfẹ́ ilẹ̀ Yorùbá ni òyìṣẹ́ àwọn jẹ gúdú jẹrá. The good news, Path to Prosperity in our orílẹ̀-èdè Yorùbá by Professor Adebanji Akintoye. We shall evolve a rational healthcare system. Yes. We Yoruba people have a medical practitioners in large numbers, but unfortunately, the chaos, intensity, insecurity, and hopelessness of Nigeria have driven most of them away to other countries. Therefore, the immediate task of our orílẹ̀-èdè Yorùbá will be to design a healthcare delivery system that will make working at home attractive to those who have fled abroad. In Nigeria, medical practitioners have gone on strike many times. Yes. But the response of the rulers of Nigeria is to control them rather than to meet their demands. Yeah. And that is a major part of the reason for their fleeing abroad. They complain that hospitals no longer provide satisfactory working places, that medical workers, working conditions, and salaries are unsatisfactory. And that government response to their complaints are unresponsive and disrespectful. Most Nigerian hospitals do not deserve the name hospital, both in physical condition and in the service to patients. Therefore, the most urgent task needed towards a rational and respectable healthcare system in our new country is to carefully review the existing hospitals of the Nigerian past, their physical conditions, their medical workers, conditions of service and salaries, and the quality of service to patients, and to embark urgently on making improvements. Doing this, credibility will convince our medical practitioners, those who are just graduating at home and those who are working abroad, that there are respectable places for them at home in the new country. Yeah. Then serious consideration will be given to private medical service, private hospitals, clinics, doctors, offices, yes, pharmacies, etc. The objective will be to make the regulation and conditions of owning private medical facilities attractive to our doctors. Yes. To achieve all these purposes and goals, orílẹ̀-èdè Yorùbá will set up a body of doctors, professionals, and experts to chart our best practice in the provision of healthcare, both public services, that is public hospitals and clinics, including the building of new facilities and privately owned services, that is private hospitals, clinics, pharmacies, medical laboratories, etc. The overall goal shall be that our new country shall quickly drop its horrible Nigerian past in the field of medical healthcare. Delivery and evolved structures and testing qualities, employment conditions, and quality of service to patients, and empowerment of private practice, and an ambitiously modernizing and people-oriented country like our desire and desires. Finally, our healthcare system will provide treatment in public health institutions for certain classes of citizens, the details of which shall be set out in our laws. Yes. Special provisions will also be made for the rural healthcare. We shall also create a health insurance system for all workers and for others with income from other sources. The good news, Path to Prosperity in our orílẹ̀-èdè Yorùbá by Professor Adebanji Akintoye. Koiki Media, bringing the world closer to your doorsteps. God bless you, my mentor. Now, kó tó di pé mo bọ́ sápàlà kí tó tún pè lára àwọn díò tó kù, ẹ̀jẹ̀ sáré dọ̀dọ̀ bàbá Máyégún.
tí a ní láti dira ohun tó ń bọ̀ yìí ó lágbára. tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò sísẹ́lẹ̀ tẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlákówó ló jìgàjìgà bí ẹ̀kọ́ akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wájú gbogbo ayé bá gbóná lálálá bí iná ìyẹn táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlákó oṣù òróró sùmọ̀lú lólé ọkiri ojú ogun àgbógbó rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdí ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún aníkúlákó gbogbo ara kìkì oògùn abániyàrá wẹ́ni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjìgì ìjà kó gbé ojú lọ ìjìgì ìjà kó gbé ọlọ lọ àbí kúrò olóògbò ní ògùn ìwọ ló rẹ̀ yóò ká rẹ̀ ló kọ́ lọ́gbọ́. náà ẹ káàbọ̀ padà yín ènìyàn wa bàbá máyégún adífábẹ́ni wẹjú tàbí ìṣèlérí wa ìwé ń bẹ ìlú ń bẹ ilẹ̀ Yorùbá mo máa ń sọ mi ìdí bàbá yìí ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ló polówó wọn bóyá o fẹ́ tẹ fáyín o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ o fẹ́ ṣẹ́ òòṣà o fẹ́ rúbọ o fẹ́ ṣe ẹ̀bẹ̀ àwọn àgbà o fẹ́ bọrí ni o fẹ́ tẹ fá o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ anything tó bá fẹ́ ṣe bóyá o fẹ́ gbàwé ìgbélù òwòdì ọlọ́run fọ́ ọmọ òwòdì ọlọ́run fọ́ aya òwòdì ọlọ́run fọ́ ọkọ anything spirituality and they contact all over the world. mo wá polówó wọn fún àwọn tí wọ́n níbi tí wọ́n lè lọ ni kò ṣe pé bí a tó pé máa bí gbé wọn wá ni mo ṣe lọ bá wọn rárá lọ bá wọn pẹ̀lú gbàgbọ́ ẹ̀ then ìwọ náà jẹ́rìí sí agbára ọlọ́run. Once again ọmọ Yorùbá ẹ bá wa share fídíò ẹ jẹ́ kó dé gbogbo ibi tó yẹ kó dé kí wọ́n mọ̀ wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà ẹ̀yin tẹ́ ti sọ tí ẹ ti mú invest Yorùbá nation yín tí ẹ ti sọ di aṣọ tẹ́ fi sísàlẹ̀ báyìí ẹ lọ yọ ẹ lọ fọ̀ ẹ̀yin tí ẹ bá ti àbándọ̀ búùtù tẹ́ fi máa ń sándà ẹ lọ pọ́nìṣì ẹ̀ lẹ̀ torí pé kí ni iṣẹ́ tún ti bẹ̀rẹ̀ padà báyìí ó jẹ́ kẹ́ mọ̀ pé táwọn bàbá bá sọ pé iṣẹ́ bẹ̀rẹ̀ ni káwọn bàbá wa ò ní sọ tí wọ́n lè ṣe láéláé wọ́n ò ní ṣàdéhùn kọ́kọ́ bá mú ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti pàṣẹ yẹn àṣẹ dẹ̀ ti gùn gbogbo àwọn ọmọ Yorùbá dẹ̀ máa tẹ̀lé torí pé a mọ̀ pé àwọn nìkan náà ló tó tẹ̀lé kọ́lọ́ nìkan ló bá tó tẹ̀lé o ṣùgbọ́n tá a bá sọ pé ní ilẹ̀ Yorùbá ń bíbà yìí Oloye Igboho nìkan náà ló lè dìde tá a máa tẹ̀lé tọkàn wa balẹ̀ àti bàbá Akíntóyè lẹ́yìn àwọn méjèèjì yẹn tẹ́nibọ̀dì bá ní kìnnìkan àfẹ́ni tó bá kọ́fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò torí àwọn táwa mọ̀ pé wọ́n wà lórí òótọ́ nìyẹn Sunday Igboho àti Professor Banji Akíntóyè àwọn tí bóyá kìlẹ̀ sọ pé mi àti gbogbo àwọn olólùfẹ́ mi torí under leadership Professor Banji Akíntóyè àti Sunday Igboho làwa wà a dẹ̀ nígbàgbọ́ nínú wọn torí pé à ń fojú ikọ̀ tí wọ́n ń ṣe ṣèbáyé pẹ̀lú Sunday Igboho lẹ́yìn mẹ́ta kó lè dá náà ni bàbá ń bá káàkiri kí ẹnìkan wá wà nílé ẹ̀ kó wà ní kọ̀rọ̀ yàgbé kan nu yàrá ẹ̀ kó máa ṣe voice note kó máa pera ẹ̀ nìkan tí ó tó ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣe voice note sọnù yìí ẹlòmíì nu yín tá bá rí yín àdá yín mọ̀ kò sí pẹ́ lómi ọ̀pọ̀lọpọ̀ yín kò sẹ́ tó mọ̀ yín ìwọ tó yẹ pé fóònù nọ́mbà tó ń lò lórí gúrùpù Yorùbá Nation gan fake ni orúkọ tó ń jẹ gan sorúkọ ẹ wàá wá ta wàá wá sí WhatsApp group wàá máa ṣẹnu yánmayànmá ṣe rò pé WhatsApp group nìkan ní Yorùbá Nation wà yìí it's beyond that ẹ̀yin kan wà limited síbẹ̀ ni when we are talking about Yorùbá Nation sky is our starting point because we will set the pace for the whole world not to Africa we will set the pace
all other country will follow because we have what it takes to be among the best country of the world. Tá bá gba òmìnira wa gbogbo nǹkan tí a lè fi jẹ́ alágbára ayé gbogbo ẹ̀ ló wà ní Yorùbá. Kí lẹ fi ń ṣeré? Kí ni ò sí ilẹ̀ Yorùbá? Ohun tó fẹ́ nìkan ni ò sí ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n pé kinní kan àfi tí o ò bá lè júwe ààbò orúkọ ẹ̀ nìkan ló ní rí ilẹ̀ Yorùbá. Oúnjẹ apá bíi ìwé. Ìṣẹ̀ṣe ń bẹ bíi tàtijọ́. Ọlọ́run ti mọ̀ páwa ọmọ Yorùbá níbọn kankan ló ṣe gbéwé àtegbò tó fi ṣe wá láǹfààní láti máa lò fún ìwúlò ara wa àti láti máa fi dáàbò bora wa kó wọn Ọlọ́run lè ṣàmì sí kí ààbò yẹn lè wà lórí wa. Gbogbo ara mọ̀ pé ṣe Sunday Igboho ní sọ̀rọ̀ kọ́ máa ṣe é. Gbogbo ara mọ̀ pé ṣe Sunday Igboho wọn nílé ẹ lọ ṣe rálì káwọn wá wà lẹ́yìn. Iwájú ni bàbá máa wà. Iwájú. So ẹ fọkàn yín balẹ̀. Ẹ má jẹ́ kí anybody kankan máa parọ́ fún yín àbí kó máa pè àfin lóyìnbó fún yín o. Yorùbá nation ló going back. A ṣì wà lórí ẹ̀ o. A ṣì wà lórí ẹ̀. A dákẹ́ láti jọ́ ẹ̀ nítorí wípé we want our silence to make noise. We want our victory to make noise. That is why we remain silent. And during that silent process, we are doing a lot of things. Both home, diplomatically, everywhere. Everything làwọn bàbá wa ń ṣe. Torí bá ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn síta, àwọn kan ló ń blọ́ọ̀kì ẹ̀. A dẹ̀ ti mọ àwọn tó ń blọ́ọ̀kì ẹ̀ ló fà á. Ló yẹ jẹ́ pé nǹkan tó bá ti já àṣeyọrí nìkan làwa ń sọ níta. God bless you all. I love you all. Ẹ má bínú pé bí mo ṣe wọlé mi mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè bá ti ń fún yín lórí ọ̀fẹ́ láti máa gbọ́ èmi ọmọ yín Masbi TV. Mo kí yín pé ẹ kú dídí àsìkò táwa ẹ̀. Adẹ̀kú ọdún tuntun lágbára Ọlọ́run á yẹ wá sówó, á yẹ wá sọ́lá, á yẹ wá sí fọ̀kànbalẹ̀, á yẹ wá sí òmìnira ilẹ̀ Yorùbá 2025 táwa ẹ̀. Lágbára Ọlọ́run inú àwa ọmọ Yorùbá máa dùn, àgọ́ wa máa dẹ́dì yẹ gbogbo ti jẹ tọ́lọ̀ nǹkan kan ò lè ní pẹ́ẹ́dùn ní wa. Ẹ má gbàgbé ìfìkọ́dún ránṣẹ́ sí mi o 02141687004 GT Bank Williams Olúwatósìn 02141687004. Tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún mi àbí fẹ́ bá mi sọ anything ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970. WhatsApp only ni o. Tẹ́ bá pè direct kò ní lọ. A kò máa já oyin ìjàkújà ni. WhatsApp kan ni ó lọ. Tàbí text WhatsApp call, audio or video, text message àti voice note ó ti tán. God bless you all.